kú dédé àsìkò yìí mo kẹ́yìn lólùfẹ́ mi nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Hafiz Abolade ọmọ Aramide. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ránṣẹ́ yìí lọ́wọ́, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣe, tí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ ṣùgbọ́n kò tíì sí agbára, Ọlọ́run bẹ Elédùmarè á dà lé gbogbo wa lọ́wọ́. Àwa nínú ẹ̀kan tán kí a torí kan. Níbi tí ẹgbẹ́ wa bá ti ń ná owó báyìí, àní bá wọn nájú o. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program wa, àkàndò ní mú yín lọ́wọ́ o. Àní fi ọwọ́ wa, àní fi gbé ọmọ sí. Ọwọ́ wa láfi gba ẹ̀tọ́ wa. Ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ wà ní diaspora, ẹ kẹ́rù bọ̀ wálé. Tẹ́ wà lókè òkun, ẹ kẹ́rù bọ̀ wálé. Dáadáa tí ń bẹ nílùú tẹ́ wà yẹn, ẹ mú wálé wá bá wa. Aburú tí ń bẹ nílùú tẹ́ wà yẹn kò ní jẹ́ pín yín. Wọn ò ní gbé dìgbàdìgbà wálé. Gbogbo àwa tá wà nílé náà, àní ti lérù kúrò dé o. Àní tò dèrò kú wọlé. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá wa o. Àwa nínú ẹ̀kan tán kí a torí kan. Lénìí àtúnjọ gbádùn ara wa. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lónìí àtúnjọ gbádùn ara wa báwọn bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Ẹ̀yẹ́lẹ̀ tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá ní lower blood sugar, tí ṣúgà rẹ̀ tí ó bá wálẹ̀. Ẹni tí ṣúgà rẹ̀ ara rẹ̀ tó bá wálẹ̀ àti ẹni tí ó bá ní àìsàn kíndìnrín. Àìsàn kíndìnrín ń bẹnu kíndìnrín. Báwo la ṣe lè tọ́jú àìsàn kíndìnrín yìí? Àti ẹni tí ṣúgà rẹ̀ tó bá wálẹ̀, kí ni nǹkan tí a máa ṣe? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Mo ní pé lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń fún wa ní ìmọ̀ràn. Ẹ dákun tẹ́ bá ti subscribe. Ẹ̀yin tẹ́ bá ti subscribe. Ẹ dákun ẹ má kàn subscribe lásán. Ẹ máa wo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ máa wò ní ọlọ́kan òjọ̀kan. Ọgbọ́n àti ìmọ̀ ó sodo sórí ìkànnì yìí. Ọgbọ́n àti ìmọ̀ ó sodo sórí ìkànnì yìí. Àìsí ìjúbà afọ̀ògùn sínú kú. Ìbálò bàbá mi Gbàdàmọ́sí Arámidé ẹni re. Wájú tí ẹ kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yin tẹ́ fi sílẹ̀, ẹ̀yin náà bàjẹ́. Yín tẹ́ fi sílẹ̀ làwọn náà ń tẹ̀lé yìí. Ìwọ tó bá ní bàbá tiẹ̀ gọ̀ pé bàbá rẹ yóò wọná, bàbá rẹ ń so oògùn, bàbá rẹ ń ṣe gbá, bàbá tiẹ̀ nìyẹn o. Bàbá mi ò gọ̀, èmi náà sì gọ̀. Tẹ́lẹ̀ tó bá ti ń mú ewé àti egbò ń gbà mí, tá bá ti rí ewé àti egbò lọ́wọ́ wa, àwọn ará bí wọ́n mọ̀ bú wa ni. Kí lẹ̀ ń bú wa fún? Ẹ̀yin náà ṣe nǹkan yìí ní kọ́nà. Ẹ jẹ́ kó hàn ní kí láburú tó wà nù kí a mú ewé, kí a sè lágbo, kí a lò ó. Ọlọ́run dá ìsàn kan tí kò ní òògùn, àfi tàbá ìtì kan in tó jẹ́ òògùn ẹ̀ ló kù. Ewé yìí, ẹni tí ó bá ní low sugar àti tó bá ní àìsàn kíndìnrín, a lè fi ewé yìí sí àgbo, a lè fi èso rẹ̀ sí àgbo. Ewé efinrin pupa, òyìnbó ń pè ní holy basil tàbí tusi, holy basil tàbí tusi. Báwo la ṣe máa ṣe? Ṣé rí ewé yìí? Ẹ jẹ́ kí a lè lo gbígbẹ, a lè lo tútù. Ẹ jẹ́ kí a já ewé yìí. Ẹ jẹ́ ká wá gbé omi kaná. A fi mu tíì ni o, tíì la máa fi mu o, tíì lásán ni. A lè lo gbígbẹ rẹ̀, a lè lo tútù. A lè ṣe lágúnmu. Tá bá ṣe ní àgúnmu, ọ̀tọ̀ ni iṣẹ́ tí àgúnmu yẹn máa ṣe. Kò lè ṣiṣẹ́ èyí tó jẹ́ tíì yìí.
ó ti yé yín, ẹ bá mi já ewé yìí, ẹ fi sínú, ẹ ká fi sínú kọ́ọ̀bù kan, a fi sínú kọ́ọ̀bù, láti fi sínú kọ́ọ̀bù. Ẹ bá mi wá omi tó gbóná, omi tó gbóná ẹ jẹ́ ká dà lé lórí, omi tó hó dáadáa ẹ jẹ́ ká dà lé lórí. Ṣé a ti dà lé lórí? Ẹ bá ti wá dà lé lórí, ẹ jẹ́ ká wá dé fún 20 ìṣẹ́jú tàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. 20 ìṣẹ́jú tàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bá ti tó bí 20 ìṣẹ́jú ẹ jẹ́ ká dúró di 20 ìṣẹ́jú tàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. A wá kó ewé yìí kúrò nínú ẹ̀. Ẹ jẹ́ ká kó ewé yìí kúrò nínú ẹ̀. Ẹ jẹ́ ká wá mu tíì yìí. Ẹni tó bá ní àìsàn kíndìnrín àbí ẹni tí ṣúgà rẹ̀ tó bá ti lọlẹ̀, ẹ ká máa mu tíì yìí ní gbogbo ìgbà. Ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín. Ní tí mo fẹ́ náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ojú ò ní tì wá, ní mẹ́kan tán kí a tó rí kan. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.